Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Adura. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ Olúwa ṣe. Ẹ ṣe Olúwa ṣe. Ọba ṣe. Ọba tá kò lè rọ̀ lóyè. Alágbára tá kò lè ṣe. Ìjọba rẹ̀ dùn mọ́ ayé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní owó Ọlọ́run. Máa jọba lọ, Olúwa. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní owó Atóbi. Ọba tó pọ̀ ní ipá àti agbára. Aládé wúrà máa jọba lọ, Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní Olúwa. Olùpèsè Olúwa máa jọba lọ. Alágbára tí a kò lè ṣe, tí a kò lè dádúró. Ẹ jẹ́ ká dúpẹ́ lórí ìdílé wa. Ìjọba rẹ̀ dùn, ìkàlẹ̀ bó sí náà máa lè ká tó ṣẹlẹ̀ lẹ́gẹ̀dẹ̀ bá ń lérí ara ló ṣàlà. Máa jọba lọ, Olúwa. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba ọba tó pọ̀ ní ipá àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Olúwa ó ṣé o, ẹ̀mí mímọ́ ó ṣé o, ẹ̀mí mímọ́ ó ṣé o, ayérayé ó ṣé o, ọba àwọn ọba ó ṣé o. Ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́. Àwọn tó tó wá ti lọ, àwọn tí ò tó wá ti lọ. Kì í ṣe mímọ̀ ṣe tiwa, àánú là ń gbà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Atóbijù pé Olúwa ó ṣé o, ọba àwọn ọba ó ṣé o, alágbára láyé àti lọ́run ó ṣé o, Olúwa ó ṣé o. Ẹ jẹ́ á dúpẹ́ nítorí pé àwọn tó tó wá ti lọ, àwọn tí ò tó wá wọ́n ti lọ. Àánú là wá rí gbà lọ́wọ́ Ọlọ́run alààyè. Àánú là rí gbà lọ́wọ́ bàbá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Atóbijù. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé Olúwa ó ṣé. Ìjọba rẹ̀ dùn mọ́ mi. Àánú rẹ̀ pọ̀ nínú ayé mi. Ẹ̀yin náà ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ ká jókòó ká jọ rò ó pé àwọn kan wà tí a jọ délé ayé nígbà kan náà wọn sí mọ́. Ọ̀sẹ̀ yìí tá a sọ pé ọ̀sẹ̀ tuntun Monday ọjọ́ Sunday àti bọ́ sínú ọ̀sẹ̀ tuntun. Àwọn kan ti lọ nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Àwa ó sì wà láyé, a wà láàyè. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kì í ṣe mímọ̀ ṣe wa o, àánú la rí gbà o.
àwọn ọmọ kan òbí wọn ti sun ẹkún nítorí wọn lẹ́nu ọjọ́ Sunday sóní yìí. Ẹ jẹ́ ká wá dúpẹ́ pé Olúwa mo mọ oore rẹ o nínú ayé mi lórí àwọn ọmọ mi. Olúwa mo mọ oore rẹ o. Mo rò pé àwẹ̀ àtàdúrà rẹ nìkan ni o, àánú ló ń rí gbà o. Àwọn kan gbà àwẹ̀, àwọn kan gbàdúrà ju tèmi àti ẹ lọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Sátánì sì tún bẹ̀ wọ́n wò, ogun èṣù sì ń borí wọn. Àlá tí wọ́n lá tó tají tó tún sọ̀rọ̀ bí ènìyàn tó gbápá tó gbẹ́sẹ̀. Ẹnìkan ti lá àlá yìí tó ti gbàbẹ̀ gbọ́lọ́run níbẹ̀. Ẹnìkan ti lárò àlá yìí tí ò mọ tó ń ṣe mọ́. Ẹnìkan ti lárò àlá yìí tí ò mọ ibi tó wà mọ́. Ẹnìkan ti lárò àlá yìí tó ti dẹ tí wọ́n ń gbé káàkiri. Ṣé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba. Ẹ jẹ́ ká dúpẹ́ pé Olúwa bí a ṣe ń dúpẹ́ yìí, ẹ jẹ́ á tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti ṣẹ̀, tá a ti lójú ògo Ọlọ́run bínú. A lè wà nínú ẹ̀ṣẹ̀ ká máa béèrè fún ìbùkún Ọlọ́run, ká máa béèrè fún àánú àti ojú rere. A gbọ́dọ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀. A gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Ẹ jẹ́ á tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé Olúwa dáríjì mi. Mo ti ṣẹ̀ sí ọ ní àìmọye ọ̀nà. Mo ti mú ojú ògo rẹ bínú láìmọye ìgbà. Olúwa dáríjì mi. Ẹ wo lé ọ̀pọ̀ ọ̀tọ̀ ọjọ́ kìíní àná. Olè ìkan bú tó ṣe bó ní ọmọ Ọlọ́run ní ó lágbára. Ẹnìkan olè apá ọ̀tún ìyẹn ní bàbá dáríjì mi. Mo torí pé mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Ó sì rí àánú gbà. Ìwọ náà a lè rá àánú gbà tá a bá tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ọ̀rọ̀ ẹnu èèyàn máa jẹ́ kéèyàn rá àánú gbà níwájú Ọlọ́run. Ìwà ènìyàn máa jẹ́ kéèyàn rá àánú gbà. Àdúrà àánú ni tòní pé Olúwa mo need àánú rẹ àti ojú rere rẹ. I need your mercy. I need your favour. Oh Lord, forgive me all my sin. Forgive me all my sin. Oh Lord, forgive me. Forgive me. Forgive me and open the door of favour for me. The door of mercy, let it open for my family. I need your forgiveness, oh Lord. Forgive me. Whatever I'm doing that you don't like, whatever I'm doing that is a sin, God, I need your mercy, oh Lord. Open your mercy, your door of mercy. Open it for my family and forgive all my sin. Olúwa dáríjì mi. Ṣí ilẹ̀kùn àánú àti ojú rere fún mi. Kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀. Olúwa dáríjì mi. Bí ẹ ṣe ń gbọ́ àdúrà yìí lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ yóò dáríjì wá. Ayérayé ọba àwọn ọba yóò dáríjì wá. Gbogbo ẹ̀ṣẹ̀ tí a ṣẹ̀ tó lè dènà àdúrà àánú yìí tòní yìí, ọ̀run yóò dáríjì wá. Bí a ṣe wọlé sí orí afẹ́fẹ́, ẹ máa gbé omi yín, omi àánú. Ọlọ́run ní gbogbo ìgbà tá a bá ti ń gbàdúrà àánú yìí, ẹ jẹ́ kí omi máa wà níwájú yín. Ẹ máa gbé omi síwájú yín. Omi àánú ni. Ẹnìkan give testimony. Ó ní dádì, ó ní mi ò mọ̀ béèrè owó lọ́wọ́ ẹni. Ó lẹ́ni lóun ó fún mi ní 1 million kí n fi kún òwò mi. Àánú ni. Oore tó lérò. Ó ní dádì, there's a good news o. Mo kàn rẹ́rìn. Ẹni tó bá ti gbọ́ràn tó sì ń ṣe ìfẹ́ Ọlọ́run lórí òkè àánú ìtúsílẹ̀, kò sí tó lè béèrè, kò sí tó lè tọrọ lọ́wọ́ Ọlọ́run tí kò ní fún. Ó ní dádì òun ò béèrè, ó ní ẹni yìí ó ní 1 million. Mo ní àánú ni. Mo kàn dáhùn, mo ní that is favour. Àánú ni. Àánú ni. Ojú rere yóò wá wọ náà rí. Àdúrà òní tá a fẹ́ gbà, àdúrà ojú rere àti àánú ni. Kò síbi tó wà tí ò lè wá orí. Kò sí irú ipò. Ó wá láti ìdílé olówó kò kàn. Ó wá láti ìdílé ọlọ́rọ̀ kò kàn. Ibikíbi tó wà, àánú lè wá orí níbẹ̀. Ó lè máa sọ ọ̀rọ̀ kan kí ọ̀rọ̀ ẹyọ kan yìí kó sì ṣílẹ̀kùn àánú, kó ṣílẹ̀kùn ojú rere fún ọ. Ṣùgbọ́n ká tó lọ́nà àdúrà yìí, sọ fún Olúwa pé Olúwa, agbègbè mi àti àyíká mi, àwọn ẹ̀mí burúkú a máa bá àdúrà dìde. Olúwa ó yá bẹ̀rẹ̀ sí tẹrí wọn bá. Gbogbo ẹ̀mí aṣàdúrà jẹ, gbogbo ẹ̀mí tó máa ń sọ àdúrà dé ariwo lásán, ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí tẹrí wọn bá. Ogun ìdílé tí máa gba àdúrà ire àdúrà dànù, ẹ̀yin ogun ọ̀run ó yẹ tẹrí wọn bá. Àdúrà àánú àti ojú rere. Ta ni ò ní ìdí àánú nínú ayé yìí?
ta ni ò fẹ́ ojú rere? Olówó gan wá àánú kiri, olówó ń wá ojú rere kiri. Kò sí ọ̀dọ̀ ẹnìkan tó ti wá lè rí ojú rere àti àánú tó yàtọ̀ sí ọ̀dọ̀ Jésù Kristi olùgbàlà. Ìwọ tó jẹ́ mùsùlùmí, ọ̀dọ̀ ànábì nìkan ló ti lè rí ojú rere àti àánú. Tó bá mọ̀ ọ́n pè, tó bá pè é, èmi kò ti sọ kí n tó gbaṣẹ́ ìránṣẹ́ nígbà tèmi náà ń wá ojú rere àti àánú kiri. Mo dọ̀ọ̀dọ̀ àfà yìí ní bàbá, òun yìí ṣọṣẹ́ fún yan, òun yìí rúbọ fún yan, ṣùgbọ́n ṣé ẹ lè gbà àwẹ̀? Mo ní mo lè gbà àwẹ̀. Ó lóun ó fún yín ní àwọn kéwù kan tẹ́ ẹ kà. Èmi ò mọ kéwù, ó ní ó simple, ó wá kọ sínú ìwé, ó ní kí n lọ kà á. Nígbà tí mo kà á, mo sọ nǹkan tí mo kú rí. Ibẹ̀ lọ́lọ́run ti fi àṣírí hàn mí pé wòlíì mi ní ọ́, ìránṣẹ́ mi ní ọ́. Gbogbo iṣẹ́ tó ń lé kiri yìí, tí n bá ṣiṣẹ́ ìgbà náà, oṣù 3 wọ́n dá mi dúró, oṣù 4 mo kú lẹ́lẹ́rìí, oṣù 4 wọ́n dá mi dúró. Mo gba àwẹ̀ táwọn fáyín ní ìgbà, ó ní mo wá rí àwọn èèyàn wọ́n ń jẹ èso tí ò da, wọ́n ń jẹ, wọ́n tún ń jà sí èso búburú, èso tó ti bàjẹ́ wọ́n tún ń jà sí, wọ́n ń jẹ. Ọlọ́run sì wò mí, ẹ̀yin èèyàn yìí, èso tẹ́ ẹ̀ ń jà sí yìí ò da, ó yẹ ká lọ. Mo wá mú wọn lọ síbi èso tó da tó fine, gbogbo wọn wá ń jẹ, ọkàn wọn balẹ̀. Lójú ìran yìí mo rí pé ọkàn wọn balẹ̀. Àwọn kan wá dìde, àwọn yìí ni mo ní kẹ́ ẹ máa gbàdúrà báyìí lọ́wọ́lọ́wọ́ pé Olúwa máa tẹrí wọn bá. Mo wá rí ìyá àti ọmọbìnrin yìí, ó wá dìde pé so ìwọ ló ń tú wọn lẹ̀, ìwọ ló mọ bí èso tó dà àbí tó mú wọn lọ bẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ṣépè fún mi lójú ìran yìí, èmi náà wá ṣépè padà fún wọn. Mo kàn tají ni. Ká nígbà náà mo padà lọ bá àfáà yìí pé ṣùgbọ́n in tèmi expect òun kọ́ ni mo rí lójú ìran. In tí mo expect ni pé kí n rí ẹni tí ó gbé owó fún mi, bí wọn náà ṣe ń ronú bẹ́ẹ̀. Bí kí n rí ẹni tí ó ní ó yá mọ́ bọ̀, mo fẹ́ connect ẹ mọ́ gọ́vnọ̀, mo fẹ́ connect ẹ mọ́ pírẹ́sidẹ̀ntì. Èrò ọkàn tèmi ni. Èmi ò padà lọ bá àfáà mọ́ pé ìran tí mo rí rè. Ká ní mo padà lọ bá àfáà yìí, ó ṣeé ṣe kó túmọ̀ ìran yìí fún mi pé ọ̀nkú, iṣẹ́ yín tó rí bó ṣe rí yìí, òjíṣẹ́ Ọlọ́run ni yín, Ọlọ́run fẹ́ lò yín ni, Ọlọ́run fẹ́ lò yín ni. N tẹ́ ẹ rí lójú oorun yìí, àwọn èèyàn ń jẹ èso tí ò da, wọ́n tún ń jà á sí. Ẹ wá mú wọn lọ síbi tó da. Ẹ wo àwọn tí Ọlọ́run ti ibi ipasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí nígbà tí mo gbà, tó ti yí ìgbé ayé wọn padà, tó ti yí kádàrá wọn padà, tó ti yí ohun tó ń pa wọ́n lẹ́kún tó yí padà. Ẹ wò ó, ṣé kò wá ìran yìí ò wá sí ìmúṣẹ lónìí? Àánú ni kó o béèrè fún pé Olúwa, àánú ni kó o fi sílẹ̀kùn fẹ́mi náà, fi àánú sílẹ̀kùn ojú rere fún mi, fi àánú sílẹ̀kùn ìbùkún fún mi. Àánú ni mo béèrè fún. Olúwa sílẹ̀kùn àánú fún ọmọ mi. Ẹ jẹ́ á gbàdúrà, àdúrà àánú là ń gbà lónìí. Ọlọ́run ní ká máa ké pe oní gbogbo ìgbà, bóun lòun ó sílẹ̀kùn àánú fún ọ. Ẹ wò ó, ilẹ̀kùn àánú ṣí, ó ṣí fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí ogun Fáráò le. Ogun wo lógun tó lénu lé bàbá àti ìyá tiẹ̀ náà? Àwọn ogun yìí tó bá ti wọlé sórí àdúrà, àwọn náà ó ti dìde ogun. Sọ fún Ọlọ́run pé gbogbo ogun tó ń dìde lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo àwọn ẹ̀mí burúkú tó ń dìde lọ́wọ́lọ́wọ́ ní àyíká àti agbègbè mi, ẹ̀yin ogun ọ̀run, ẹ máa tẹrí wọn bá. Ẹ̀yin ogun ọ̀run, ọmọ aláṣẹ ni ọ́. Mọ́ gbàdúrà bí ọ̀lẹ, mọ́ gbàdúrà bí ẹni tí ìṣọmọ Ọlọ́run. Gbàdúrà pẹ̀lú àṣẹ, pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ìgboyà. Ó ní ìgboyà ló fi lè rògbà lọ́wọ́ Ọlọ́run. Pẹ̀lú ìgboyà pé gbogbo ẹ̀yin ogun, ẹ̀yin ẹ̀mí burúkú tó ń dìde nínú afẹ́fẹ́, nínú ilẹ̀, nínú omi, nínú igi, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ẹ máa tẹrí wọn bá. Ogun ọ̀run wà lọ́wọ́ rẹ, abẹ́ àtẹ́lẹsẹ̀. Ìwọ ó ní ọmọ aláṣẹ ni ọ́, ọmọ aláṣẹ ni ìwọ. Ó ní tó bá nígbàgbọ́ tó kórè bíi kóró mọ́sádì, ó pàṣẹ fún òkè kó ṣídìí, yóò sì ṣídìí. So mọ́ pàṣẹ bí ọmọ ojo, ọmọ Ọlọ́run ni ọ́. Ó lè control ohun tó wù ọ́, ó lè rán àwọn áńgẹ́lì káàkiri bó ṣe wù ọ́. Ẹ rí i pé nígbà tí mi bá fẹ́ bá bàbá mi sọ̀rọ̀, ẹ rí i pé nígbà míì mo máa ń sọ pé Mercy, ó yá ṣe báyìí. Ẹ sì rí i pé màá sì gbójú sókè pé Olúwa, bàbá mi ní ọmọ rẹ ni mí. Abíamọ ò sì ní gbóhùn ọmọ ẹ̀ kó mọ́ ta ti wèrè. Mo fẹ́ kó o darapọ̀ mọ́ wa. Ẹ mọ́kúrí tí ó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọmọ aláṣẹ ni ìwọ náà lè pàṣẹ fún àwọn ẹ̀mí òkùnkùn. Ọ̀run máa tẹrí wọn bá. Gbogbo alágbára òkùnkùn tó ń dìde lórí ìrìn àjò àánú rẹ lónìí, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ bẹ̀rẹ̀ sí tẹrí wọn bá. Máa pàṣẹ fún wọn kí wọ́n wọnú ìdè. Máa fi wọ́n sínú ìdè pé Olúwa, ẹ̀yin ogun ọ̀run, gbogbo agbára òkùnkùn tó ń dìde lọ́wọ́lọ́wọ́ níbi tí mo ti fẹ́ béèrè fún àánú àti ojú rere yìí, ó yẹ ẹ̀yin ogun ọ̀run, ẹ máa fi wọ́n sínú ìdè, ẹ máa tẹrí wọn bá. Lórúkọ Jésù, bó ṣe ń gbàdúrà yìí, ọ̀run tẹrí wọn bá.
ní orúkọ Jésù. Bó ṣe ń gba àdúrà yìí, ọ̀run tẹrí wọn ba, ọ̀run fi wọ́n sínú ìdè ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí o ṣe ń gbàdúrà yìí, gbé omi rẹ dání. Mo ń kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wọlé sórí afẹ́fẹ́. Good morning sir, good morning, good evening ní Australia. Yóò dára fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Exodus chapter 12 verse 36. Exodus chapter 12 verse 36. Àdúrà àánú òun là ń gbà. Gbogbo ibi tó ti ń darapọ̀ mọ́ wa, ẹ gbé omi yín dání, ẹ gbé omi yín dání. Gbogbo ìgbà tá a bá ti ń gbàdúrà fún àánú, àdúrà àánú ọjọ́ Wednesday, ẹ rí i pé ẹ gbé omi dání. Ẹ má kàn wá lásán, ẹ má gbé omi dání. Olúwa sì fún àwọn ènìyàn ní ojú rere ní ojú àwọn ará Egypt. Ṣé ti gbọ́? Lójú àwọn ọ̀tá rẹ̀. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa fún mi ní ojú rere. Lójú ogun ilé bàbá àti ìyá tó ní mi ò ní dìde, lójú ogun inú ẹbí tó ní mi ò ní dìde, Olúwa fún mi ní ojú rere. Ó ní Olúwa sì fún àwọn ènìyàn náà ní ojú rere ní ojú àwọn ará Egypt. Bẹ́ẹ̀ ni wọ́n sì fún wọn ní ohun tí wọ́n béèrè. Wọ́n sì kó ẹrù àwọn ará Egypt. Wọ́n kó ẹrú àwọn ará Egypt. Wọ́n sì kó ẹrú àwọn ará Egypt. Olúwa sì fún àwọn ènìyàn ní ojú rere ní ojú àwọn ará Egypt. Bẹ́ẹ̀ ni wọ́n sì fún wọn ní ohun tí wọ́n béèrè. Wọ́n sì kó ẹrú àwọn ará Egypt. Ṣé ẹ ti gbọ́? Wọ́n kó gbogbo nǹkan ní wọn, wọ́n kó ẹrú wọn, wọ́n kó ẹrú wọn, wọ́n kó ńgbà tó Ọlọ́run ṣe kíni tó fún wọn ní ojú rere. Ìwọ náà bí tó wà, gbé ohùn sókè pé Olúwa, ayé mi ní ìdí àánú àti ojú rere rẹ̀. Ayé ọmọ mi ní ìdí àánú àti ojú rere rẹ̀. Tá bá ń sọ̀rọ̀ nípa ojú rere, tèmi bá ń sọ àwọn ojú rere àti àánú tí mo ti rí gbà. Ojú rere bí mo ṣe rí jákujàku yìí, nígbà míì tí Ọlọ́run bá ṣílẹ̀kùn ojú rere fún mi báyìí, màá tún wò pé ṣé mi, èmi ẹlẹ́ṣẹ̀ lásán tọ́lọ́run bá surprise àwọn ọ̀tá mi báyìí, màá tún wò ó pé èmi. Ìyá mi kan kọ́lọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún mi, kọ́lọ́run lọ rẹ̀ mi, wọ́n ní wọ́n tó pè mí, wọ́n ní bàbá nífẹ̀ẹ́ mi. Ọlọ́run kì í bá èèyàn pín ògo rẹ̀. Ọ̀rọ̀ náà máa ń ṣe iyebíye nínú etí mi. Ojú rere ni Ọlọ́run kì í bá, tí ẹnìkan bá sọ pé mo tilẹ̀kùn ojú rere mọ́, Ọlọ́run ó ṣí ilẹ̀kùn ìfọ́. Kò ní fẹ́ kí wọ́n pín nínú ògo. Ta nìwọ náà ti wá ìrànlọ́wọ́ àti àánú lọ sọ́dọ̀ rẹ̀? Ta ló ti wójú rere lọ sọ́dọ̀ rẹ̀ tó kọ̀ tó sọ rẹ̀ dọ́lọ́run? Ọlọ́run yìí báyàn pín ògo rẹ̀. Nǹkan tí mo fẹ́ kó yí ọ rèé, ẹni tó bá bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀ tí ò bá ṣe, má bínú sí, má bá jà. Ọlọ́run kì í báyàn pín ògo rẹ̀, nítorí gbà tó bá ṣe ògo yìí fún ọ, ẹnìkan kan ò ní lè ṣìrègùn lé ọ lórí pé èmi ni mo ṣe, ipasẹ̀ mi ló ṣe rí ṣe, ipa àwa la ṣe fún. Ọlọ́run yóò tilẹ̀kùn mọ́ ẹnu wọn. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, Olúwa ó fi ojú rere wo àwọn ènìyàn rẹ. Ó fi ojú rere wo àwọn ènìyàn rẹ. Lójú àwọn ará Egypt, lójú àwọn ọ̀tá wọn. Ìwọ náà ó yá bẹ̀rẹ̀ sí gbàdúrà pé Olúwa fún mi ní ojú rere, fún mi ní ìbùkún. Olúwa fún mi ní ojú rere, fún mi ní àánú. Àdúrà àánú ló ń gbà lónìí. Mọ́kàn wá síbí lásán, mọ́ wàá wòran pé Olúwa fún mi ní ojú rere rẹ. Ẹ̀mí mímọ́ fún mi ní ojú rere rẹ. Ó ní Olúwa sì fún àwọn ènìyàn náà. Exodus chapter 12 verse 36. Olúwa sì fún àwọn ènìyàn náà ní ojú rere ní ojú àwọn ará Egypt. Bẹ́ẹ̀ ni wọ́n sì fún wọn ní ohun tí wọ́n béèrè. Ihun tí wọ́n náà ń béèrè lónìí, àánú àti ojú rere. Ọlọ́run ti ṣetán láti fọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ má gbàgbé ká tó parí program yìí, tàbí tá a bá parí, omi yìí ń gbà tẹ́ bá lò ó. Ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ wà lábí ohùn yìí, ẹ fi omi yìí fọ orí yín. Tẹ́ ń gbọ́ mi, ẹ jọ̀ọ́, ẹ má bá mi tẹ love àti like yìí. Ẹ fi omi yìí, ẹ fi fọ orí yín nígbà tá a bá parí àdúrà tán. Omi yìí, ẹ fi fọ orí yín ni o. Ẹ̀yin obìnrin, ẹ má bínú pé bomi sí orí o. Ẹ jọ̀ọ́, ohun tí Ọlọ́run ní ká fomi yìí ṣe, nígbà tá a bá parí àdúrà yìí, ẹ fi omi yìí, ẹ fi fọ orí yín lórúkọ Jésù. Gbogbo ìṣẹ̀dá tó ti gbàbọ̀dè, ọ̀run ó jà fún yín lónìí lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ yóò jà fún yín lórúkọ Jésù. Gbogbo ìṣẹ̀dá tí a ti fi ọwọ́ burúkú kàn lójú oorun lójú ayé, ọ̀run ó jà fún yín lórúkọ Jésù lónìí. Ọ̀run ó gba ẹ̀tọ́ yín fún yín ní orúkọ Jésù.
gbogbo ibikíbi tí ẹ wà, agbára tó lóun ò ní jẹ́ kẹ́ ẹ rọ́nà lọ, agbára tó lóun ò ní jẹ́ ẹ rí àánú àti ojú rere gbà, ọ̀run yóò dìde yóò jà fún yín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣí bíbélì wá sí 2 Samuel chapter 9 verse 1. 2 Samuel chapter 9 verse 1. Dáfídì sì béèrè pé ọ̀kan nínú àwọn ẹni tí ń ṣe ìdílé Sọ́ọ̀lù kú síbẹ̀ bí, kí èmi kí ó lè ṣe oore fún nítorí Jónátánì. Ṣé ti gbọ́? Dáfídì béèrè kémi kó lè ṣe kíni, kí n lè ṣe oore fún. Ó yá ìwọ náà sọ fọ́lọ́run pé Olúwa, ta ló yẹ kó rántí mi láti ṣe mí lóore? Ta ló yẹ kó rántí mi láti gbè mí níjà? Ta ló yẹ kó rántí mi láti ṣílẹ̀kùn àánú fún mi, Olúwa? Ó yá jẹ́ kó rántí mi, Olúwa ṣíwé ìrántí kàn mí, Olúwa ṣíwé ìrántí kan ọmọ mi, ẹ̀mí mọ́ ṣíwé ìrántí kan ọmọ mi, ṣíwé ìrántí kan ìdílé mi, ṣíwé ìrántí kan ìgbéyàwó mi. Olúwa ẹ gbàdúrà yìí o, àdúrà àánú ni, ẹ gbà, ẹ ké pe Ọlọ́run níbikíbi tẹ́ ẹ wà pé Olúwa ó yá ṣíwé ìrántí kan ìdílé mi, ṣíwé ìrántí kan ọmọ mi, ṣíwé ìrántí kan ẹbí mi. Ó ní Dáfídì sì béèrè pé ọ̀kan nínú àwọn ẹni tí ń ṣe ìdílé Sọ́ọ̀lù kù síbẹ̀ bí, kí èmi kí ó lè ṣe oore fún nítorí Jónátánì, kí nítorí tẹnìkan ẹni Ọlọ́run a máa ṣoore fún yàn. Ó lè jẹ́ nítorí àbígbẹ̀yìn rẹ, Ọlọ́run ó sì dá ìdílé rẹ lọ́lá. Nítorí àkọ́bí rẹ, Ọlọ́run lè dá ìdílé rẹ lọ́lá. Nítorí ọkọ rẹ, Ọlọ́run lè dá ìdílé rẹ lọ́lá. Nítorí ìyàwó rẹ, Ọlọ́run lè dá ìdílé rẹ lọ́lá. Ó yá pariwo pé Olúwa, ẹni tó yàn gẹ́gẹ́ bí aláàánú mi, tí ó ṣílẹ̀kùn ojú rere fún mi, tí ó ṣílẹ̀kùn àánú fún mi, ó yá lórúkọ Jésù, ó yá jẹ́ kó bẹ̀rẹ̀ sí wá mi rí, ó yá jẹ́ kó bẹ̀rẹ̀ sí wá mi rí, ó yá jẹ́ kó bẹ̀rẹ̀ sí wá mi rí, jẹ́ kó bẹ̀rẹ̀ sí wá mi rí. Ó yá ẹ gbàdúrà pé Olúwa ẹ̀mí mímọ́, ó yá aláṣẹ ọ̀run, ó yá àánú àti ojú rere ni mo béèrè fún lónìí. Ó yá ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi, 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 ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi. Àánú àti ojú rere òun ni mo béèrè fún lónìí lórúkọ Jésù Kristi. Ó yá ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi, ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi, ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi. Ẹ̀yin ogun ọ̀run, ó yá àkókò ti tó. Ó yá ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi, ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi, ẹ máa ṣílẹ̀kùn ojú rere 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 fún mi. Àánú ni mo béèrè fún, àánú láyé mi ń tọrọ, àánú láyé mi ń fẹ́. Ẹ̀yin ogun ọ̀run o, ó yá ẹ máa ṣílẹ̀kùn ojú rere fún mi, ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi, ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi, ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi. Èmi àti ìdílé mi, ayé wa ní ìdí àánú, ayé wa ní ìdí ojú rere. Ó yá ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi, ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi, látọ̀dọ̀ ọmọdé àtọ̀dọ̀ àgbà. Ó yá ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi káàkiri gbogbo àgbáyé. Ó yá ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi. Olúwa o, ó yá ẹ polongo ara yín, ẹ̀mí máa polongo ara yín, ẹ̀mí máa polongo ara yín, ẹ̀mí máa polongo ara yín lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Ó yá ẹ máa ṣílẹ̀kùn àánú fún mi. Ẹ wo, nígbà tí Ọlọ́run bá fẹ́ ṣílẹ̀kùn àánú àti ojú rere fún yàn, àwọn kan máa jẹ́ alátakò, àwọn kan máa ṣe kí ni, wọn a máa jẹ́ alátakò. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Ọlọ́run, enough is enough. Ta lẹni tó ń takò mí níbi tó yẹ kí n ti rí àánú àti ojú rere gbà? Ta lẹni náà tó ń takò ayé mi níbi tó ti yẹ kí n rí àánú àti ojú rere? Olúwa ẹ dìde pẹ̀lú ọwọ́ agbára, ẹ dìde tógúntógún, ẹ dìde tìjàtìjà. Ó yá ẹ dìde kẹ́ wá gbà mí, 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 ẹ dìde kẹ́ wá gbà mí. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Olúwa àkókò ti tó tí ayé mi fẹ́ ojú rere rẹ. Olúwa ó mú àánú wá fún Dáníẹ́lì, Olúwa mú àánú wá fún ìdílé tèmi náà, Olúwa mú àánú wá fún àwọn ọmọ mi, Olúwa mú àánú wá fún ìdílé mi. Ó yá ẹ gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á ké pe Ọlọ́run. Àkókò yìí àdúrà àánú ni kó o máa béèrè fún. Àánú láyé rẹ ń fẹ́. O ò ní ìdí kó inú máa bí mi sí àwọn ẹ̀dá tó bá ti rora wọn pin tó yẹ pé wọ́n láìkí wọn máa tọrọ. Èmi àwọn ò gbọ́dọ̀ máa tọrọ, ìwọ náà gbọ́dọ̀ máa fún èèyàn ni. Ó yá béèrè fún àánú tó ń bùkún fún ayé ènìyàn, àánú tó ń yí ayé ènìyàn padà. Ó yá sọ fún Olúwa pé Olúwa gbé wọ̀ mí tọmọtọmọ, ó yá gbé wọ̀ mí tọkọtọkọ, gbé wọ̀ mí tìdílé. Àánú tó máa ń yí ìgbà ènìyàn padà, Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí. Nígbà wo lo fẹ́ béèrè dà?
nígbà wo ló fẹ́ máa wá kiri dà, nígbà wo ló fẹ́ máa sunkún dà, ọdún mélòó ló fẹ́ fi béèrè, ọdún mélòó ló fẹ́ fi máa wá kiri. Owó náà gbọ́dọ̀ rí ni, ó gbọ́dọ̀ ní ni. Ọmọ Ọlọ́run ni ó gbọ́dọ̀ jìyà, ó gbọ́dọ̀ ní ni. Ìyà gbọ́dọ̀ kúrò nínú ayé rẹ, ẹ̀rù gbọ́dọ̀ kúrò nínú ọ̀rọ̀ rẹ, ẹkún àti òṣè gbọ́dọ̀ kúrò nínú ọ̀rọ̀ rẹ. Bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ó mú ojú rere àti àánú, ó mú tọ̀ Dáníẹ́lì wá. Olúwa mú tọ̀ èmi náà wá, mú tọ̀ ìdílé mi wá, mú tọ̀ ọkọ mi wá, mú tọ̀ àwọn ọmọ mi wá. Ó yẹ ẹ gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ já sí Bíbélì wa sí Daniel chapter 1 verse 9. Daniel chapter 1 verse 9. Ọlọ́run sá àti mú Dáníẹ́lì bá ojú rere àti ìyọ́nú pàdé lọ́dọ̀ olórí àwọn ìwẹ̀fà. Ṣé ti gbọ́? Ọlọ́run mú Dáníẹ́lì bá ojú rere pàdé àti ìyọ́nú pàdé lọ́dọ̀ àwọn ìwẹ̀fà. Àwọn wo ni wọ́n ń pè ní wẹ̀fà? Ọlọ́run ó mú Dáníẹ́lì bá ojú rere àti àánú pàdé lọ́dọ̀ àwọn tí ò lérò pé ó lè ṣàánú ẹ̀, lọ́dọ̀ ibi tí ò ti lérò pé ó lè ra àánú gbà. Ó yá ìwọ náà pé Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa níbikíbi tí mo ti lérò pé mi ò lè ra àánú gbà, Olúwa ó yá ṣílẹ̀kùn àánú fún mi. Ẹ̀yin ogun ọ̀run ó yá ṣílẹ̀kùn àánú fún mi. Ẹ̀yin ogun ọ̀run ó yá ṣílẹ̀kùn àánú fún mi. Níbo tí mo ti sọ ìrètí nù, níbi tí ìdílé mi àti àwọn ọmọ mi ti sọ ìrètí nù, níbi tí ọkọ mi ti sọ ìrètí nù, Olúwa ó yá ṣílẹ̀kùn àánú fún mi. Daniel chapter 1 verse 9. Ọlọ́run sá àti mú Dáníẹ́lì bá ojú rere àti ìyọ́nú pàdé lọ́dọ̀ olórí àwọn ìwẹ̀fà. Ọlọ́run mú Dáníẹ́lì, ó bá ojú rere àti ìyọ́nú pàdé. Níbo ló yẹ kí wọn náà ti máa rí ìyọ́nú tó jẹ́ pé ìyọnu ni wọ́n ń kó bá ọ? Ibi tó ti yẹ kó rí ìyọ́nú ló ń rí gbà ń bẹ̀, ìdààmú ló ń rí gbà ń bẹ̀. Ibi iṣẹ́ tó yẹ kó máa rí ìyọ́nú ló ń rí bẹ̀. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa àánú láyé mi ń béèrè fún, àánú láyé mi ń tọrọ. Olúwa ṣílẹ̀kùn àánú fún mi, 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 Olúwa ṣílẹ̀kùn àánú fún mi. Àti ilẹ̀kùn àánú bá kò síbi tí ò ti lè ṣí fún ọ. Kò pọn dandan kó o mọ ọba, kò pọn dandan kó o mọ ìjòyè. Àìmọye àwọn tó mọ Ọọ̀ni of Ifẹ̀ tí ayé wọn ò yí padà, àìmọye àwọn tó mọ Buhari tí ayé wọn ò yí padà, àìmọye àwọn tó mọ gọ́vnà tí ayé wọn ò yí padà. Ṣùgbọ́n o ní ìdí ẹ kó o mọ èèyàn kankan. Ọlọ́run ni yóò wá ẹni tí ó ṣàánú rẹ, ẹni tí ó ṣe ojú rere fún ọ. Ọlọ́run ni ó wá kàn, Ọlọ́run ni ó bọ ẹlòmíì. Ìyàwó ni lọ́ọ̀dẹ ọkọ lówó bíi mìtìtì, ìyàwó sì dàbí ẹni tó ń fè ọwọ́ ìkísà àánú lára. Ọlá ọkọ ò yọ lára rẹ̀ nítorí pé kò sí àánú ọkọ rẹ̀ lójú ẹ̀. Ó sì gbàdúrà pé Olúwa gbé aláàánú dìde fún mi. Kọrin pẹ̀lú mi pé gbé aláàánú dìde fún mi bàbá, gbé aláàánú dìde fún mi o Jésù. Kí n wo wájú kí n rólóore, kí n wẹ̀yìn mi kí n rólóore, àtọ̀tún àtòsì jẹ́ ń bá láàánú pàdé. Gbé aláàánú dìde sí mi bàbá. Nǹkan tí mo sọ òye yín ni. Ní gbogbo ìgbà tẹ́mi ni mò ń jìyà, mo láwọn ẹ̀mọ̀ ìyá ọmọ bàbá nílùú èyìnbó. O lè ní gómìnà lọ́rẹ̀ẹ́, o lè ní gómìnà lẹ́gbọ̀n, o lè ní pírẹ́sídẹ̀ǹtì lẹ́gbọ̀n, o lè lọ́ba aládé lẹ́gbọ̀n. Kò mìíní pé yóò ṣàánú rẹ nítorí pé kò sí àánú rẹ lójú rẹ. Ọ̀rẹ́ rẹ lè jẹ́ bílọ́níà, kó ńgbà tí ò bá ti sí àánú ẹ lójú ẹ kò ní ṣàánú ẹ. Ọkọ tó o fẹ́ sílé lè jẹ́ bílọ́níà, yóò sì mọ ṣàánú àwọn aráàta, kò ní ṣàánú ẹ. Nítorí pé kí ni, kò sí àánú rẹ lójú ẹ. Ó wàá sọ fọ́lọ́run pé Olúwa ta ló yẹ kó ṣàánú mi, ta ló yẹ kó ràn mí lọ́wọ́. Olúwa gbé aláàánú dìde, 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 Olúwa gbé aláàánú dìde. Ẹni tí Ọlọ́run ń lò. Nígbà míì tọ́lọ́run bá dábìrì àánú ayé mi, màá sì tún wò ẹni tí mi ò tiẹ̀ lérò ó lè dìde àánú, ó lè dìde ìrànlọ́wọ́. Ọlọ́run ó sì gbé dìde báyìí, yóò sì gbé dìde pé ó yá pẹ̀lú ìrọ̀rùn. O sì sọ fọ́lọ́run pé Olúwa ìwọ náà ayé mi nídìí aláàánú àti ojú rere. Olúwa gbé dìde nítorí tèmi, nítorí ìdílé mi. Olúwa gbé dìde, Olúwa gbé dìde. Ó tọ́ ni mò ń sọ fún yín. Ìtàn kan wà, mo ní ọ̀rẹ́ kan gbà kan, owó wà, olówó, ó bá gbówó sínú búùtù bá àjọ ọmọ ṣeré kiri. Ebi ọmọ ní ẹfọwọ́ yìí ṣe nǹkan gidi. Dáyàwó rẹ lókòwò, ìjọ títa bá gbẹ ó tẹ̀ rí ìyàwó rẹ náwó sí pé ìyá mi níye báyìí. Irọ́ o, yóò tún tọ́jú owó pamọ́ ni. Ìyàwó sì ń ráre, ìyàwó sì ń jìyà, ìyàwó sì ń sun ẹkún. Ìyàwó jókòó sí kọ́nà lé ní ó máa sun ẹkún.
tó bá wọṣọ ẹ̀wù àti bàtà the same thing ni, bẹ́ẹ̀tì àtàgò ọwọ́ ẹ̀ the same thing ni. Yóò tún máa bí pé ọ̀rẹ́, guess how much I bought this watch, how much I bought this shoe. Ìgbọ́n gbà tí ò sáànú ìyàwó ẹ̀ lójú ẹ̀ ńkọ́. Ó yá sọ fọ́lọ́run pé Olúwa níbo la láàánú mi wà. Ó yá kọrin yìí pẹ̀lú mi lẹ́ẹ̀kan sí pé Olúwa gbá láàánú dìde sí mi bàbá, gbá láàánú dìde sí mi ò Jésù, kí n wo wájú kí n rólóore, kí n wẹ̀yìn mi kí n rólóore, àtọ̀tún àtòsì jẹ́ n bá láàánú pàdé. Gbá láàánú dìde sí mi ò bàbá o, gbá láàánú dìde sí mi ò bàbá, gbá láàánú dìde sí mi ò Jésù, kí n wo wájú kí n rólóore, kí n wẹ̀yìn mi kí n rólóore, àtọ̀tún àtòsì jẹ́ n bá láàánú pàdé. Gbá láàánú dìde sí mi ò bàbá o. Ó yẹ gbàdúrà ẹ pé Jésù pé Olúwa gbá láàánú dìde sí mi. Ó ní Ọlọ́run sáà ti mú Dáníẹ́lì bá ojú rere àti ìyọ́nú pàdé lọ́dọ̀ olórí àwọn ìwẹ̀fà. Ó mú pàdé ojú rere àti ìyọ́nú. Ìwọ náà ní ìdí ojú rere àti ìyọ́nú. Ó yá sọ fún Olúwa pé Olúwa bí aláàánú dìde, bí aláàánú dìde, bí olùrànlọ́wọ́ dìde, bí olùrànlọ́wọ́ dìde, bí olùrànlọ́wọ́ dìde, bí aláàánú dìde, bí aláàánú dìde. Ó yẹ gbàdúrà. Ẹ ké pe Jésù olùgbàlà pé Olúwa ẹ̀mí mímọ́ ó yá aláàánú ni ayé mi ń fẹ́, olùrànlọ́wọ́ ni ayé mi ń fẹ́. Olúwa gbé aláàánú dìde, 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 Olúwa gbé aláàánú dìde. Ó yẹ gbàdúrà ẹ ké pe Jésù, ẹ ké pe ọ̀gá ògo pé Olúwa aláàánú láyé mi ń fẹ́, olùrànlọ́wọ́ láyé mi ń fẹ́. Olúwa gbé aláàánú dìde, 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 Olúwa gbé aláàánú dìde lórí ọ̀rọ̀ ọmọ mi, Olúwa gbé aláàánú dìde lórí ọ̀rọ̀ ọkọ mi, Olúwa gbé aláàánú dìde lórí ọ̀rọ̀ ìdílé mi, Olúwa gbé aláàánú dìde lórí ọ̀rọ̀ aya mi, lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi, Olúwa gbé aláàánú dìde. Àdúrà àánú lè ní kí ló dé tá a tún lè gbàdúrà? Àbẹ̀rù tó ń bà wá ni, ìṣẹ́rù tó ń bà wá ni. Ìrìn kan ìrìn kan lè yàn ó rìn báyìí yóò sì mọ̀ ọ́ lọ, kò sì ní mọ̀ pé ìrìn tí mò ń rìn lónìí ibi tí ń ti bá láàánú pàdé ni mò ń lọ, ibi tí ń ti bá ojú rere pàdé ni mò ń lọ. Ìgbé ayé rẹ̀ ó sì yí padà. Ẹlòmíì kankan ni ó ṣe ní tó fẹ́ ṣe yìí, òun kò tiẹ̀ mọ̀ pé yóò rí bẹ́ẹ̀. Àbẹ́ẹ̀ kì í rí ni tí wọ́n ní lágbájá ewu tó ṣe ó sì blow, ògo ẹ̀ sì búyọ, aláàánú sì ń dìde lọ́tùn lósì. Àbí ọmọkùnrin kan orí Facebook gbogbo wa kú rí. Ọmọkùnrin ó máa ń ta omi, ó máa ń ta àwọn pure water nǹkan lẹ́gbẹ̀ẹ́ títì. Àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n kó sínú mọ́tò tán kó lọ, ó sì mú nínú ara owó tó pa tó fi ń ta omi, ó sì lọ fún àwọn ẹlẹ́wọ̀n. Ẹnìkan sì ya fọ́tò ẹ̀, òun ò kú mọ̀, ẹni sì gbé sórí íńtánẹ́ẹ̀tì. Ọmọkùnrin ti wà lu òyìnbó báyìí. Ẹ wo ohun tó ṣe tó fi bá aláàánú pàdé. Nǹkan kan nìwọ náà gbọ́dọ̀ ṣe tó fi bó ojú rere Ọlọ́run pàdé. Ó yá pariwo pé Olúwa gbé àánú dìde lórí ọ̀rọ̀ mi, lórí ọ̀rọ̀ ọmọ mi. Olúwa gbé àánú dìde, Olúwa gbé àánú dìde, ẹ̀mí mọ́ gbé àánú dìde ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ já Bíbélì wá sí Psalm 106, Psalm 106, Psalm 106, Psalm 106 verse 4 to 5, Psalm 106 verse 4 to 5. Olúwa fi ojú rere tí ìwọ ní sí àwọn ènìyàn rẹ ṣe ìrántí mi. Ojú rere tí ìwọ ní sí àwọn ènìyàn rẹ fi ṣe ìrántí mi, fi ìgbàlà rẹ bẹ̀ mí wò. Ojú rere tàbí sì pé Ọlọ́run ní ojú rere sí àwọn ènìyàn rẹ o. Ó ní ojú rere sí ọmọ rẹ yìí, ó ní ojú rere sí ọkọ rẹ, ó ní ojú rere sí ìyàwó rẹ, ó ní ojú rere sí bàbá rẹ, ó ní ojú rere sí ìdílé rẹ, ó ní ojú rere fi ìgbàlà rẹ bẹ̀ mí wò. Ọ̀pọ̀lọpọ̀ gbà ibi tí ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ́ ni, ó ti fi ìgbàlà bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa wò láìmọye ìgbà tá a ti já kulẹ̀, tá a ti fẹ́ẹ̀lì. Ṣùgbọ́n aláàánú lọ́lọ́run. O lẹ́sẹ̀ rí pé èmi ẹ lè rí mi kí n wàásù kí n mọ́ wàásù nípa ẹ̀ṣẹ̀ tàbí kí n wàásù nípa ìrònúpìwàdà. Ẹlòmíì ò sì fẹ́ gbọ́ ìwàásù nípa ẹ̀ṣẹ̀ tàbí ìwàásù nípa ìrònúpìwàdà. Inú wọn kì í dùn sí irú ìwàásù bẹ́ẹ̀. Ìwàásù tínú wọn máa ń dùn sí ni pé mọ́ wọ́ọ̀rì lọ́wọ́rọ̀ ọ̀la ẹnìkan ó gbowó wá fún ọ, lọ́ọ̀lẹ́ ọ̀la èèyàn 20 tó bá lè ṣàmì òun gbé báàgì owó wá fún ọ, òun tọ́ra rẹ jẹ. Àìmọye báàgì owó tó yẹ kán ti gbé wá ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ rẹ ń blọ́ọ̀kù ẹ̀. Àìmọye báàgì owó tán ti gbé wá, ẹ̀mí ìrònúpìwàdà tó ń blọ́ọ̀kù ẹ̀. Nígbà tó o bá gbọ́ ìwàásù tó yẹ kó o ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀. Ó ní Olúwa sì fi ojú rere tí ìwọ ní sí àwọn ènìyàn rẹ ṣe ìrántí mi, fi ìgbàlà rẹ bẹ̀ mí wò. Ìwọ náà wá sọ fọ́lọ́run pé Olúwa
ṣé bí wọ́n lo ní ká yọ ọjọ́ èní sí ọjọ́ àtọ̀ pé ọjọ́ àánú ká máa gbàdúrà àánú ká máa béèrè fún àánú. Olúwa ó yá fi ojú rere tó ní sí àwọn ènìyàn rẹ, Olúwa fi bẹ̀ mí wò, ẹ̀mí máa fi ìgbàlà rẹ bẹ̀ mí wò, ó yá fi bẹ̀ ọkọ mi wò, ó yá fi bẹ̀ ìdílé mi wò, ó yá ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà. Olúwa fi ojú rere rẹ àti ìgbàlà rẹ bẹ̀ mí wò tọmọtọmọ tọkọtọkọ tayátayá. Olúwa fi bẹ̀ mí wò, Olúwa fi bẹ̀ mí wò, Olúwa fi bẹ̀ mí wò. Ojú rere tí ìwọ ní sí àwọn ènìyàn rẹ, Olúwa fi bẹ̀ èmi wò, Olúwa fi bẹ̀ èmi lágbájá wò, fi bẹ̀ èmi Adérẹ̀mí wò, fi bẹ̀ èmi ọmọ, fi bẹ̀ àwọn ọmọ mi wò, fi bẹ̀ ìdílé mi wò, fi bẹ̀ iṣẹ́ mi wò, fi bẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi wò. Ojú rere tó ní sí àwọn ènìyàn rẹ àti ìgbàlà rẹ, Olúwa fi bẹ̀ mí wò, 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 Olúwa fi bẹ̀ mí wò. Ó yẹ ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà. Ọlọ́run aláàánú ni, ó nìkan ló lè bẹ̀ ọ́ wò, ló lè fi ìgbàlà bẹ̀ ọ́ wò. Tó o bá lè ké pé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, níbi tó o wà tó o bá lè ké pé Ọlọ́run, èní lọ́jọ́ àánú sì ń sọ̀kalẹ̀. Ó ní èmi ó ṣàánú fún àwọn tí èmi ó ṣàánú fún. Ìwọ náà ti wà lára àwọn tó ṣàánú fún. Òun ló ṣe nípìn nínú àdúrà tòní, òun ló ṣe wà lábẹ́ ohùn yìí, òun ló ṣe ń gba àdúrà yìí lọ́wọ́lọ́wọ́ yìí. Wá tẹra mọ́ àdúrà yìí, bá Ọlọ́run sọ̀rọ̀ níbi tí yóò ti gbọ́ pé Olúwa bàbá mi, Ọlọ́run mi, ìwọ ló mọ̀ mí ló mọ̀ mí, ṣílẹ̀kùn àánú àti ojú rere fún mi. Ilẹ̀kùn àánú àti ojú rere tó fi rántí àwọn ènìyàn rẹ, Olúwa fi bẹ̀ èmi náà wò, fi ìgbàlà rẹ bẹ̀ mí wò, tọmọtọmọ Olúwa fi bẹ̀ mí wò, tìdílé fi bẹ̀ mí wò. Ẹ̀yin ọ̀run ó yẹ fi ìgbàlà bẹ̀ mí wò, ẹ fi ojú rere bẹ̀ mí wò, ẹ fi ojú rere bẹ̀ mí wò, ẹ fi ojú rere bẹ̀ mí wò ní orúkọ Jésù Kristi olùgbàlà. Bí ẹ ṣe ń gba àdúrà, ọ̀run fi ojú rere bẹ̀ yín wò, àti ọmọ àti ìdílé àti ọkọ àti aya, ọ̀run fi ojú rere bẹ̀ yín wò. Àánú dé bá yín lónìí, ilẹ̀kùn àánú ṣí fún yín lónìí ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ilẹ̀kùn àánú ṣí fún yín lónìí, ilẹ̀kùn àṣeyọrí ṣí fún yín lónìí, ilẹ̀kùn àánú ṣí fún ìdílé yín lónìí. Gbogbo ìwọ òbí tó wà lábẹ́ òfin, ilẹ̀kùn àánú ṣí fún ọmọ rẹ, ìgbéyàwó ọmọ rẹ, ilẹ̀kùn àánú ṣí fún ìgbéyàwó ọmọ rẹ, ilẹ̀kùn àánú ṣí fún ìgbéyàwó ọmọ rẹ, ilẹ̀kùn àánú ṣí fún ní orúkọ Jésù Kristi olùgbàlà. Àmín. Ẹ já sí Bíbélì wa sí Psalm 89, Psalm 89, Psalm 89, Psalm 89 verse 17, Psalm 89 verse 17. Nítorí ìwọ ní ògo agbára wọn, àti nínú ojú rere rẹ ni a ó gbé ìwo wa sókè. Nítorí ìwọ ní ògo agbára wọn, àti nínú oore ojú rere rẹ ni a ó gbé ìwo wa sókè. Tàbí ìsìnkú la ó gbé orí wa sókè. Ìwọ tó ti sọ pé àní kò ní tó fẹ́ dáwọ́lé tó lè rí àṣeyọrí ń bẹ̀, o lè ṣàṣeyọrí. Ó ti ní ilé tó kọ́, o lè kọ́ parí. Àní gbogbo ìgbéyàwó gan o lè gbádùn ẹ̀. Wọ́n ti sọ, ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni o? Ó gbé ìwo wa sókè. Ojú rere ni, àánú ló fi gbé sókè. Nítorí ìwọ ní ògo agbára wọn, àti nínú oore ojú rere rẹ ni a ó gbé ìwo wa sókè. Dàbí ìsìnkú la ó gbé orí wa sókè. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, láàárín àwọn tó béèrè fún àánú lónìí, ó yá gbé orí mi sókè, gbé orí ìdílé mi sókè, gbé orí ọmọ mi sókè, gbé orí ìdílé mi sókè. Láàárín àwọn tó ń béèrè fún ojú rere rẹ lónìí, Olúwa gbé orí mi sókè, Olúwa gbé orí mi sókè. Olúwa, gbogbo agbára ni ó lò ó, gbogbo agbára ni ó lò ó, gbogbo agbára ni ó lò títí tọ̀rọ̀ mi yóò fi níyànjú. Gbogbo agbára ni ó lò ó, gbogbo agbára ni ó lò ó, gbogbo agbára ni ó lò títí tọ̀rọ̀ mi yóò fi níyànjú. Ó já sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo agbára ni ó lò títí tí ọ̀rọ̀ mi ó fi níyànjú. Gbogbo agbára ni ó lò títí tí ayé mi ó fi ní ìtumọ̀. Gbogbo agbára ni ó lò tí màá fi rí ojú rere àti àánú gbà. Ó yẹ gbàdúrà pé Olúwa, gbogbo agbára ni kó lò títí tí ayé mi ó fi ní ìtumọ̀. Gbogbo agbára ni kó lò títí tí ọ̀rọ̀ mi ó fi níyànjú. Ẹ̀mí mọ́ lo gbogbo agbára lórí ọ̀rọ̀ mi, kó gbé orí mi sókè. Gbogbo agbára títí lórí ọ̀rọ̀ mi, kó gbé orí mi sókè ní orúkọ Jésù. Ó yẹ gbàdúrà pé Olúwa, gbogbo agbára ni ó lò títí tí ọ̀rọ̀ mi ó fi níyànjú. Gbogbo agbára ni ó lò títí tí a fi gbé orí mi sókè. Gbogbo agbára ni ó lò títí tí màá fi rí àánú gbà. Gbogbo agbára ni ó lò títí tí ọmọ mi ó fi rí àánú gbà, tí ọkọ mi ó fi rí ojú rere gbà ní orúkọ Jésù Kristi. Ó yẹ gbogbo agbára ni ó lò, gbogbo àṣẹ ni kó lò lórúkọ Jésù Kristi. Gbogbo agbára ni kó lò, gbogbo àṣẹ ni kó lò títí tí ọ̀rọ̀ mi ó fi níyànjú, tí ọ̀rọ̀ rẹ ó fi níyànjú ní orúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo agbára ni Ọlọ́run yóò lò lórí ọ̀rọ̀ rẹ, lórí ìṣòro rẹ, lórí ohun tó pa ọ́ lẹ́kùn. Gbogbo agbára ni Ọlọ́run yóò lò lórí ìgbéyàwó ọmọ rẹ. Gbogbo agbára ni Ọlọ́run yóò lò, gbogbo àṣẹ ni Ọlọ́run yóò lò ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gùn.
ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Luke chapter 10 Luke chapter 10 Luke chapter 10 verse 19 Luke chapter 10 verse 19 Luke chapter 10 verse 19 kíyèsí èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀ àti lórí gbogbo agbára ọ̀tá kò sí ohun kan bí ó ti wù kí ó ṣe tí yóò pa yín lára. Ṣé ti gbọ́? Kíyèsí o, èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀. Ejò àti àkekèé wo ni Ọlọ́run sọ? Kì í ṣe ejò tẹ́ ẹ rí lójú ayé o, kì í ṣe àkekèé tẹ́ ẹ rí o. Bó bẹ́ẹ̀ tẹ àkekèé mọ́lẹ̀ bẹ́ẹ̀ mú gi gan ẹ pejò, bẹ́ẹ̀ mú gi ẹ pa àkekèé. Ṣùgbọ́n àwọn kan wà o, àwọn àkekèé ayé ni bó bá fara kàn wọ́n lásán oró ló fara kàn, bọ́n bá fara kàn wọ́n lásán wàhálà ni, tó bá nawọ́ sínú ayé ènìyàn wàhálà ni. Àwọn ẹni Ọlọ́run ni mo fún yín ní àṣẹ láti tẹ̀ wọ́n mọ́lẹ̀. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ejò àti àkekèé tó dí àánú àti ojú rere mi lọ́wọ́, ẹ̀yin ogun ọ̀run ó yẹ sọ wọ́n di àpótí ìtìsẹ̀ mi, ó yẹ sọ wọ́n di àpótí ìtìsẹ̀ mi. Gbogbo ejò àti àkekèé ayé èyí tó dí àánú àti ojú rere mi lọ́wọ́, òun tó dí àṣeyọrí mi lọ́wọ́ níbi iṣẹ́, lórúkọ Jésù Kristi ó yẹ ẹ sọ wọ́n di àpótí ìtìsẹ̀ mi, ẹ sọ wọ́n di àpótí ìtìsẹ̀. Àwọn kan wà ejò àkekèé ni wọ́n o, ẹni tó ṣe ọ́ láàánú, ẹni tó ń ṣe ọ́ lóore níbi iṣẹ́, wọ́n sì mọ̀ dẹ́ kó o lè ṣiṣẹ́ sí, kó o lè wùwà, kó o lè ṣìwàwù sí, kó o lè gbẹ ìrètí júbọ̀. Ó yá sọ fún Ọlọ́run. Ọlọ́run wa lóun ti fún ọ ní àṣẹ láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀, kó o rìn lórí wọn. Ó ní gbogbo agbára ọ̀tá òun ti fún ọ láṣẹ kó o rìn lórí ẹ̀, pé kò sí tí wọ́n ṣe sí ọ tí ó pa ọ́ lára. Ó yá gbàdúrà pé Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, agbára àti àṣẹ tí ń fi máa rìn lórí ejò ayé àti àkekèé ayé tí wọn ò ní nípa nínú ayé mi, nínú ayé ọmọ mi, nínú ayé ọkọ mi, nínú ayé aya mi, Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí. Agbára àánú àti ojú rere rẹ, Olúwa gbé wọ̀ mí. Agbára àti àánú àti ojú rere rẹ, Olúwa gbé wọ̀ mí. Agbára àánú àti ojú rere rẹ, Olúwa gbé wọ̀ mí. 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 Ó yẹ gbàdúrà. Agbára àti ojú rere àánú Ọlọ́run ó yẹ kó darapọ̀ mọ́ yín níbikíbi tí ẹ ti gbàdúrà yìí. Agbára àti àánú àti ojú rere Ọlọ́run ó yá kó bẹ̀rẹ̀ sí darapọ̀ mọ́ yín lórúkọ Jésù, kó bẹ̀rẹ̀ sí darapọ̀ mọ́ yín ní orúkọ Jésù, kó bẹ̀rẹ̀ sí darapọ̀ mọ́ yín ní orúkọ Jésù, kó bẹ̀rẹ̀ sí darapọ̀ mọ́ yín ní orúkọ Jésù, kó bẹ̀rẹ̀ sí darapọ̀ mọ́ yín. Ẹ jẹ́ gbàdúrà pé ọmọ Ọlọ́run ni ọ́. O tún gbọ́dọ̀ wá ń bí fún wákàtí kan kó o tún má rí àánú gbà. O gbọ́dọ̀ wá ń bí fún wákàtí kan kí nǹkan kan má yí padà nínú ayé rẹ̀. Bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, aláàánú ni ọ́. Olúwa sọ̀kalẹ̀ kó ṣàánú mi. Kọrin pẹ̀lú mi pé aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́. Aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́. Bójú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́ o. Aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́. Aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́. Bójú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́ o. Aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́. Aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́. Bójú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́. Bójú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́ o. Aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́. Aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́. Bójú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́. Gbàdúrà pé Olúwa, bójú wọlẹ̀ kó ṣàánú mi, aláàánú ni ọ́. Bójú wọlẹ̀ kó ràn mí lọ́wọ́, bójú wọlẹ̀ kó gbè mí níjà, bójú wọlẹ̀ kó ṣílẹ̀kùn àánú fún mi, bójú wọlẹ̀ kó ṣílẹ̀kùn ojú rere fún ìdílé mi. Kọ́dún yìí tó parí, Olúwa ṣílẹ̀kùn àánú fún mi. Kọ́dún yìí tó parí, Olúwa ṣílẹ̀kùn ojú rere fún mi, ṣílẹ̀kùn àánú fún ọmọ mi, ṣílẹ̀kùn àánú fún ọkọ mi. Ọdún yìí ò tún gbọdọ̀ kọjá lọ, ọdún yìí ò tún gbọdọ̀ kọjá lọ. Olúwa, èmi náà fẹ́ ní ẹ̀rí, Olúwa mo fẹ́ ní ẹ̀rí, Olúwa mo fẹ́ ní ẹ̀rí. Ó yá ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Ẹ wò ó, Bátílómì afọ́jú ó mọ̀ pariwo, ó ní gbà mí Jésù Kristi ọmọ Násárẹ́tì, ṣàánú fún mi, ṣàánú fún mi. Ó ké lóhùn rárá. Àwọn kan wà wọ́n dìde tì í, bó ṣe ń dìde tì wọ́n náà pé àdúrà tó ń gbàgbàgbàgbà tó rọ́wọ́ rẹ̀. Panumọ́ jàre, wọ́n ṣe sọ fún Bátílómì, wọ́n ní panumọ́, kò lè gbọ́ tiẹ̀, ó ti lọ. Ó tún wá kígbe lóhùn rárá sí pé Jésù ọmọ Ọlọ́run, ṣàánú fún mi,
ṣàánú fún mi, Jésù ará Násárẹ́tì ṣàánú fún mi. Ọlọ́run wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ariwo rẹ̀ ti gòkè tó, kí ló fẹ́? Ó ní mo fẹ́ ríran. Ó ní kí ni o? Kí ìgbàgbọ́ rẹ kó mú ọ lára dá. Ìgbàgbọ́ rẹ sì mú lára dá. Ìwọ náà béèrè fún ìgbàgbọ́ tí máa ń wo ni sàn, ìgbàgbọ́ tí máa ń ṣílẹ̀kùn àánú fún yàn, ìgbàgbọ́ tó máa ń mú ojú rere, tó máa ń ṣílẹ̀kùn ojú rere fún yàn. Ó yá béèrè fún lónìí, béèrè. Tó o bá ti sọ ìgbàgbọ́ nù, tó bá gbarú àdúrà yìí tó o gbà yìí tán, ó tún wá máa sunkún lẹ́yìn àdúrà. Lẹ́yìn wákàtí kan ó tún wá máa sunkún pé gbogbo àdúrà àánú ní tiẹ̀ ráàánú. Ta ló sọ fún ẹ pé ò ráàánú? Ṣé o ti kú náà ni? Ta ló sọ fún ọ pé ò ráàánú? O ò tí ì kú, o ò ṣàìsàn, o wà mí tán tí ń fẹ́ gba fún ọ lóúnjẹ, o wá ló ráàánú gbà, olóòrí ojú rere Ọlọ́run. Lọ wọ hospital kó lọ wo àwọn tó lówó. Bó ti sọ ìtàn bàbá kan fún yín nígbà tí mo wà ní Nàìjíríà. Bàbá yìí ó ní Rẹ̀mí màá ní dádì, á ní òsì bá ń gbàdúrà kí kọ́lọ́ ń gba owó yìí lọ́wọ́ mi kó fún mi lálàáfíà. Màá ní dádì, ẹ̀ ní kú, ẹ̀ ní owó ò ní lọ, ẹ̀ sì lálàáfíà. Nígbà náà bàbá yìí ó to gbogbo newspaper Punch o kíní kan gbogbo ẹ̀ yóò tó sẹ́gbẹ̀ẹ́ báyìí. Tí bá lọ báyìí new note ni ó fi fún mi lówó. New note kò kúrò lórí bẹ́ẹ̀dì fún bí odidi ọdún 5, owó sì ń wọlé. Ó ní Rẹ̀mí bá ń gbàdúrà kó lọ ń gba owó yìí kó fún mi lálàáfíà. Ayé ò ní dè yín tọmọtọmọ lórúkọ Jésù. Ayé ò ní fi ṣara yín, wọn ò ní fi dè yín. Ó yá gbàdúrà pé Olúwa àánú ni mò ń fẹ́. Ẹ jẹ́ aṣíbélì wá sí Sakaraya chapter 2 verse 5. Sakaraya chapter 2 verse 5. Olúwa wí pé èmi ó sì jẹ́ ọdún náà fún yín ká. Èmi ó sì jẹ́ ògo láàrin rẹ̀. Èmi ó jẹ́ ọdún náà fún yín ká. Èmi ó sì jẹ́ ògo láàrin rẹ̀. Ọlọ́run lòun ó jẹ́ ògo fún ọ, ògo nínú ìdílé rẹ, ògo nínú iṣẹ́ rẹ, ògo nínú ọ̀nà rẹ. Ó yá ẹ gbàdúrà mọ̀mọ́ pé Olúwa, tí ògo bá wọnú ayé rẹ, ilẹ̀kùn àánú ó ṣí. Tí ògo bá wọnú ayé rẹ, ilẹ̀kùn ojú rere yóò ṣí. Lọ́dọ̀ ọkùnrin ó rí ojú rere, lọ́dọ̀ obìnrin ó rí ojú rere, lọ́dọ̀ èèyàn dúdú ó rí ojú rere, lọ́dọ̀ èyìnbó ó rí ojú rere, lọ́dọ̀ èèyàn dúdú ó rí ojú rere. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, ṣí ilẹ̀kùn ojú rere fún mi. Ilẹ̀kùn ojú rere ó yá máa ṣí fún mi. Ògo tuntun ó yá bọ́ wọnú ayé mi. Ògo tuntun ó yá wọnú ìgbéyàwó mi. Ògo tuntun ó yá wọnú iṣẹ́ mi. Ògo tuntun ó yá wọnú ìdílé mi. Ní orúkọ Jésù, ó yá ẹ gbàdúrà. Ẹ béèrè fún ògo tuntun tó ń ṣílẹ̀kùn àánú, ògo tuntun tó ń ṣílẹ̀kùn ojú rere. Ó yá ẹ béèrè fún. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ ògo nù. Nílé bàbá tá a ti bí wọ́n ti gbògo lọ́wọ́ ẹ̀. Nílé ọkọ wọ́n ti gbògo lọ́wọ́ ẹ̀. Ẹlòmíì láti ipasẹ̀ ọkùnrin wọ́n ti gbògo lọ́wọ́ ẹ̀. Béèrè fún ògo tuntun pé Olúwa, ayé mi fẹ́ ògo tuntun. Mò ń fẹ́ ògo tuntun. Wọ́n ti ṣògo nù. Ẹlòmíì pátí ló ti ṣògo nù. Ẹlòmíì ibi tó ti lọ jẹun ló ti ṣògo nù. Ẹlòmíì mọ̀mọ́ ẹ bá ń wo gèlè yìí, ẹ jẹ́ ń gbé sórí wò, ó ti ṣògo, ó ti gbògo lọ́wọ́ ẹ̀. Nígbà tí ò sẹ́ ẹ̀mí mímọ́, ó lè gba gèlè ẹ̀, ṣùgbọ́n tí ẹ̀mí mímọ́ bá wà fún ọ, bó ṣe gbà náà ni ó dá padà. Kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Yóò kàn máa wọ ni pé eléyìí ò ṣe fọwọ́ kan o, ẹ má fọwọ́ kan. Eléyìí ò ṣe ẹni tẹ́ ẹ lè súnmọ́. Ṣùgbọ́n gbà tí ò bá ti sí ẹ̀mí mímọ́, bọ́ ẹ jẹ́ wọ bàtà yìí sì fáyọ, yóò sì ẹbọ ẹ jẹ́ kí n kẹsẹ̀ wọ, ẹ jẹ́ bó ṣe lẹ́sẹ̀ mi. Ọ̀tọ̀ ni tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀, ògo ló gbà. O sì ní fura pé ibi tó ti ṣògo nù rè. Ó kàn rí pé wàhálà ń dé ni. Mọ́mí ẹ jẹ́ wo gèlè yìí sì fáyọ, ta ló bá ìwé ẹ ṣíná, ẹ jẹ́ ń gbé sórí kí n wo bó ṣe rí. Ó ti gba ògo lọ. O sì sọ fọ́lọ́run pé Olúwa, ibo ni mo ti ṣògo nù? Ẹ̀mí mímọ́ fún mi ní ògo tuntun lónìí. Ògo tuntun tó ṣílẹ̀kùn àánú àti ojú rere. Olúwa gbé wọ̀ mí. 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 Ògo tuntun Olúwa gbé wọ̀ ọmọ mi. Ògo tuntun Olúwa gbé wọ̀ ìdílé mi. Ògo tuntun Olúwa gbé wọ̀ ọkọ mi. Ògo tuntun tí ń ṣílẹ̀kùn àánú. Ògo tuntun tí ń ṣílẹ̀kùn ojú rere. Olúwa gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí. Tí ògo bá ti sọnù, kò sáàánú. Kí nǹkan kan làánú ó wà. Nǹkan kan ni ó gbé àánú sókè. Nǹkan kan ni ó gbé ojú rere sókè. Nǹkan yìí ni ògo là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ògo glory gidi. Ayé rẹ̀ ní ìdí. Tí ògo yìí bá ti bẹ̀rẹ̀ sí farahàn, àánú lọ́tọ̀ọ̀tún tòsì yóò mọ wá ni. Àánú lọ́tọ̀ọ̀tún àtọ̀tún àtòsì wọ́n mọ fún rere wá ni. Àṣẹ ó mọ jáde lẹ́nu rẹ̀ bí iná. Nítorí pé ògo ń ṣiṣẹ́ nínú ayé rẹ. Ó yẹ ẹ gbàdúrà pé Olúwa, ògo tó sọnù láyé mi, ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ dá padà. Ògo tó sọnù nígbà èwe ẹlòmíì, ìgbà tí mo ṣe ayé tó tó àkàmọ́ra, ọmọbìnrin kan sọ ìrìn àjò kan fún mi.
ọmọ náà ti ju ọmọ ọdún bíi 6 sí 7 lọ. Ó wá gbé kámẹ́rà, ó ní kí n wo ọmọ yìí dádì, ó ní láti ìgbà tóun ti bí kò lè rìn, ó ní kò lè rìn. Ọmọ nǹkan kan ọmọ yìí ṣe lọ́jọ́ tó yà mí lẹ́nu, ó ní ó sì lọ fóònù gbà mọ́mọ́ mẹ́ẹ̀ lọ́wọ́, ó sì bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún mi ni. Mọ̀mọ́ bá fẹ́ gba fóònù ní dọ́dọ́dọ́ ẹ filẹ̀ ẹ mọ nǹkan tó rí tó fi ń ṣàdúrà. Ọmọ yìí dẹ̀ ń ṣàdúrà. Ìyá ẹni dádì, nínú ìnira ni mo lóyún ẹ̀, nínú ìnira ni mo bí. Ó gba ògo lọ́wọ́ ọmọ yìí. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa, ibo ni mo ti sọ ògo nù tí mi ò mọ̀. Ẹlòmíì sọ ògo nù sọ́wọ́ ẹni tó bí tó gba ẹ̀jẹ̀ tó gbà nínú ẹ̀jẹ̀, ibẹ̀ ló ti sọ ògo nù. Ẹlòmíì ọjọ́ ọ̀kọ́mọ ló ti sọ ògo nù nítorí ẹran, pé mo wá béèrè oúnjẹ, wọ́n wá ń fún mi lẹ́ran kan, èmi ni mo wá sí patí tán fún mi lẹ́ran kan. Ẹlòmíì ó tiẹ̀ lè ní ìyá ọmọ jájúmọ́ mi, àbẹ́ẹ̀rí bí màmá ọmọ yìí ṣe jájúmọ́ mi, wọ́n sì gba ògo lọ lọ́wọ́ ọmọ. Ó yá sọ fọ́lọ́run pé Olúwa, níbo ògo mi níbo ló wà tí mo fi ń sun ẹkún, tí mo fi ń jìyà. Ògo tó yẹ kí n ti ráàánú gbà, kí n lọ́kọ, kí n bímọ tí mi ò tí ì lọ́kọ, tí mi ò tí ì bímọ. Ògo tó yẹ kí n ti rí iṣẹ́ gidi máa ṣe tí mi ò rí iṣẹ́ ṣe. Ibo lògo yìí wà? Olúwa fàánú rẹ gbé wọ̀ mí lónìí. Olúwa gbé wọ̀ mí ní orúkọ Jésù. Ẹ já gbàdúrà yìí, ẹ já gbà, ẹ já ṣíbélì wá sí Isaiah 60 verse 11. Isaiah 60 verse 11. Nítorí náà àwọn ẹnu bodè rẹ yóò ṣí sílẹ̀ nígbà gbogbo, a kì yóò ṣe wọn lọ́sàn-án tàbí ní òru, kí a lè mú ọlá àwọn kèfèrí wá sọ́dọ̀ rẹ, kí a sì mú àwọn ọba wọn wá. Ṣé ti gbọ́? Ó ní a ò ní ti ẹnu bodè rẹ, ìbá àjọsán, ìbá àjà àárọ̀, ìbá àjẹ́ alẹ́, ká lè mú ìbá àjẹ́ àárọ̀, ìbá àjẹ́ ọ̀sán, ká lè mú àwọn ọrọ̀ kèfèrí, àwọn ìkà, ká lè gba gbogbo ògo tó ti gbà lọ́wọ́ rẹ, ká lè dá padà fún ọ. Ó yẹ ẹ sọ fọ́lọ́run pé Olúwa, ohun gbogbo tí ọ̀tá ti gbà lọ́wọ́ mi, àánú àti ojú rere tí ọ̀tá ti gbà, àánú àti ojú rere tí mo ti sọnù sára obìnrin, àánú àti ojú rere tí mo ti sọnù sọ́wọ́ ọkùnrin, àánú àti ojú rere tí mo ti sọnù sọ́wọ́ ìkà ènìyàn, Olúwa ó yẹ ẹ gbà á padà fún mi lónìí. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbà á padà fún mi lónìí. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbà á padà fún mi lónìí. Ẹ̀yin ogun ọ̀run ẹ gbà á padà fún mi lónìí. Mo gbàdúrà fún ọmọbìnrin kan, mo ní ẹ pẹ̀lẹ́ mà, ó ní yẹsà, mo ní ẹ má bínú mà. Wòlíì wo ló bá yín ṣe nǹkan báyìí? Ó ní wòlíì kí àná ẹ̀sìn ni. Mo ní ṣẹ́ẹ̀sì ń gbúrò ẹ̀? Ó lóun ò gbúrò ẹ̀ mọ́. Ó lóun bò ń bá send message, ó sì da gbogbo message tó ń sẹ́ndì. Ẹni wòlíì kò respond sí ẹyọ kan. Àánú àwọn obìnrin ṣe máa ń ṣe mí. Ẹ̀yin obìnrin, ẹ bá ti rí i pé wòlíì ke èrò pọ̀ lọ́dọ̀ ẹ ra orí yín síbẹ̀, ẹ máa fún wọn lórúkọ, ẹ máa fún wọn lórúkọ, ẹ bọ̀ bẹ́ẹ̀ ṣe fún ọ lórúkọ ìyá, lẹ́mọ̀ fún ọ lórúkọ bàbá. Ẹ mọrú ẹ̀mí tí wọ́n fi ń pera wọn ní wòlíì. Ẹ mọ bí tí wọ́n ń forúkọ ìpamọ́ sí. Ẹ jọ̀ọ́ ẹ kíyèsára. Bíbélì ní nínú ìwà wọn àti ìṣe wọn ẹ ó mọ̀ wọ́n. Wòlíì tẹ fún lórúkọ ọmọ yín tó wá pè yín padà pé màmá, orúkọ ọmọ tẹ fún mi ikú rèé níwájú rẹ o. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ yìí ó kú, àṣẹ burúkú ó ti ń sọ. Tẹ́ ẹ bá fẹ́ kọ́ ọmọ yìí ó kú màmá, yóò ná yín 100,000. Àràgbá àràwo. Ẹ kíyèsí irú àwọn wòlíì bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, wòlíì tẹ fún lórúkọ yín tó pè yín padà tó ní màmá, àìsàn rọpárọsẹ̀ ni mo rí níwájú yín o. Ẹ kíyèsára. Ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti sọ ògo àti àánú àti ojú rere Ọlọ́run nù. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa, níbo mo ti sọ ojú rere nù, níbo mo ti sọ àánú nù, níbo mo ti sọ ògo nù. Ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí gbà á padà fún mi. Tọ̀sán tòru, ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí gbà á padà. Lójú àlá, lójú ayé, ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí gbà á padà. Ẹ bẹ̀rẹ̀ sí gbà á padà. Ẹ bẹ̀rẹ̀ sí gbà á padà. Gbogbo nǹkan tí mò ń sọ wọ́n pọ̀ lórí afẹ́fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló dá mi mọ̀, àwọn tó mọ̀ mí ifun kí n rí nǹkan aburú níwájú rẹ, Ọlọ́run tèmi ò ní farapamọ́, yóò sọ fún mi pé aburú wà níwájú rẹ. Ẹkú wà lábí ohùn. Màmá mi náà sì wà ń bí tí mo kàn wọ ibi iṣẹ́ mo ti ẹ̀ wà, kì í ṣe pé mo wà nù ilé tí mo ń gbàdúrà. Ibi iṣẹ́ ni mo kàn jí lóru, mo sì jókòó sórí iṣẹ́ báyìí, mo sì ń gbàdúrà. Ọlọ́run sì gbé àwòrán náà wò mí pé wo ẹ̀jẹ̀ níwájú ìdílé yìí, wo ìdílé tí mo fi hàn ìwo ẹ̀jẹ̀. Lóru yìí náà mo sẹ́ni mẹ́sẹ̀jì sí màmá yìí pé mami, please go and pray, use this psalm and pray inside the water and throw the water on the floor. Wọ́n sì dìde lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sì lọ ṣe. Nínú ọ̀sẹ̀ náà ni ọkọ wọn ẹ̀ẹ̀mejì lásìdẹ̀tì ṣẹlẹ̀ tí táyà fẹ́ fòyọ lórí eré àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀sẹ̀ náà mọ́tò mẹ́ta right up pẹ̀lú tírélà, ọkọ sì jáde láì gé lápá láì gé lẹ́sẹ̀. Wòlíì ó wá gborúkọ rẹ, wọ́n mọ̀ sọ fún ọ pé ní tí mo rí ikú yìí náà wọ́n fi ń dẹ́rù báyìí. Wọ́n mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ kú.
wọ́n wàá máa fi kú dẹ́rù báyìí ẹ̀yin náà máa wá gbọ̀n ẹ máa gbọ̀n wọ́n ní orúkọ ìyá yín ẹ fún wọn orúkọ bàbá yín ẹ fún wọn ẹ ṣọ́ra ẹ jọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti sọ ògo àti àánú àti ojú rere nù rèé sọ fún Ọlọ́run pé Olúwa níbo mo ti sọ ògo nù níbo ni mo ti sọ ojú rere nù Olúwa gbà á padà fún mi lónìí níbo ni mo ti sọ àánú nù Olúwa gbà á padà fún mi ẹ má gbà á padà fún mi ẹnìkan wà lábẹ́ oyin ó ní dáàdi ẹ jọ̀ọ́ I'm praying for one family they are looking for children and today is third day please can you help me round up the prayer mo ní ó yẹ ẹja gbàdúrà lórúkọ Jésù mo ní ẹ wò àwọn ẹni yìí Ọlọ́run ti dá wọn lóhùn ẹ̀yin ẹ lọ ra aṣọ báyìí ẹ lọ ra eléyìí ẹ rẹ eléyìí ẹ ṣe eléyìí kẹ ẹ wá ṣe báyìí kẹ ẹ ṣe báyìí kẹ ẹ pè mí kí n gbàdúrà sí ẹ lọ fi tọrọ Ọlọ́run yọ wọn tí wọ́n ṣe nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì sí wọn tó lè mú ikú dání ẹni àkọ́kọ́ tọ́jọjà wọn náà parí ìjà náà kò jọ wọ́n parí kò jọ wọn ó bá lọ pàtí ó bá gbẹ́ran dé ẹgbọ́ mọ̀mọ́ ẹran dídì mo bá yín mú bọ̀ ní mọ́mì láti pàtí ni ó yẹ ayẹyẹ tẹ̀sí ẹ̀jẹ̀ wò wọ́n láwọn ẹ̀mí ẹni mọ̀ jẹ́ o wọ́n láwọn kọ̀ sọ pé ẹ̀ṣẹ̀ ẹran yìí màá fi ṣe bẹ́ẹ̀ ni mi gbọ́dọ̀ jẹ́ lásán wọ́n ní bó ṣe lọ tán àwọn sì pe ajá àwọn bá dẹran fájá ibi tí ajá jẹ ẹran yìí tó ti ń jẹ ẹran ibẹ̀ náà lájá kú sí. ọmọ ní àwọn tẹ́ ń gbàdúrà oyún fún yìí Ọlọ́run ti dá wọn lóhùn ẹ̀jẹ̀ ẹni tó wà wájú yín tí Ọlọ́run fi hàn èmi ni ẹjẹ́ gbàdúrà lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tó lọ fi àwọn nǹkan yìí tọrọ ó padà dé ó sùn sórí bẹ́ẹ̀dì ejò sì nanu báyìí Ọlọ́run ní ìlàjú ẹ̀ wo ohun tó wà wájú ẹ̀ ejò sì nanu lórí bẹ́ẹ̀dì tó fẹ́ ṣàjẹ́ láìṣe inú oko láìṣe igbó. ó wá sọ pé kò sọ́lọ́run má pín orúkọ rẹ kiri má jẹ́ wọn ó di ọ́ mọ́lẹ̀ mọ̀mọ́ especially ẹ̀yin tẹ́ wà ń lo èyìnbó ẹ̀yin ni tájẹ́ẹ̀tì wọn ẹ̀rí wọ́n jáde láàárọ̀ wọ́n jáde lọ́sàn-án wọ́n jáde lálẹ́ wọ́n jáde lóru ojoojúmọ́ wọ́n ṣe nínú ṣọ́ọ̀ṣì wọ́n ṣe nínú mọ́tò wọ́n ṣe lójú títì wọ́n ṣe nínú ahoro wọ́n ṣe nínú àpáta wọ́n ṣe nínú omi kí náà ń wá kiri ẹ̀yin náà gbé jẹ́ àṣẹ wà lórí ahọ́n rẹ tó o lè bọ́ Ọlọ́run sọ̀rọ̀ tó o bá fi àkókò rẹ sílẹ̀ fún Ọlọ́run tó o bá pàṣẹ yóò rí bẹ́ẹ̀ má jẹ́ wọn ó lù ọ́ ní jìbìtì má sọ àánú àti ojú rere rẹ nù mọ́ má gbéra rẹ níjà mọ́ jẹ́ k'Ọlọ́run gbé ọ níjà ẹlòmíì máa ń rò pé mo kàn máa ń sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi mo máa ń sọ lásán ni ẹlòmíì àwọn máa wò pé mo máa ń sọ gbogbo ẹ̀ lórí Facebook kí ni mo fẹ́ fi pamọ́ ní tó jẹ́ pé kedere níwájú Ọlọ́run mi ó ń jẹ́ kó ṣẹlẹ̀ kémi lè rí ẹ̀kọ́ máa fi kọ́ ẹ̀yin ènìyàn ni ẹni tó ní mi lára níbi iṣẹ́ èmi náà sì bínú pé màá jẹ́ kó mọ̀ pé wòlíì ni mí ìyàwó mi ni ò sì filẹ̀ jẹ́ kó máa lọ mo ní mo ti gbọ́ àjọdá sì ti ṣe program lálẹ́ ọjọ́ náà Ọlọ́run tún wọnú mẹ́sì tún ní ó ní Ọlọ́run ní ìfilẹ̀ ọpọ́ ń gbèjà mi jà ara wọn ló pè mí títí bí ìgbékọ̀ ó bá sẹ́ndì owó sínú àkáǹtì mi mo rà pé owó kí leléyìí owó kí lọ bọ̀bọ̀ yìí sẹ́ndì sí mi àjọdún owó pọ̀ mo bá rí mẹ́sẹ̀gì lórí WhatsApp mi pé please I have been calling you can you have a place in your heart to pray for me to forgive me I know what your God can do now. Mo wá pe bàbá mi lórí wa pé ẹjọ́ nǹkan báyìí ìṣẹ̀lẹ̀ wọn wá rẹ́rìn wọn ni offering tó fún ẹ peace offering ní nínú Bible tó o bá gbà á wàhálà ti dé bá a jọ gbà á wọn á gbà mo dáríjì torí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ́ gbèjà ara yín mọ́ ẹ jẹ́ kí Ọlọ́run gbèjà yín ẹ jẹ́ kí ẹ̀mí mímọ́ gbèjà yín lórúkọ Jésù ọba àwọn bá sì ti bẹ̀rẹ̀ sí gbèjà yín láti òní lọ ẹ já gbé omi wa síwájú ẹja gbé síwájú ẹja gbé omi wa síwájú pé Olúwa Ọlọ́run ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ọba tó pọ̀ nípa àti agbára ó ti pàṣẹ sínú omi pé omi àánú omi ojú rere Olúwa gbogbo ìṣẹ̀dá tó gbé omi yìí dání láti òní lọ kí wọ́n bẹ̀rẹ̀ sí ra àánú gbà ní orúkọ Jésù gbogbo ìṣẹ̀dá tí ó gbé omi yìí dání lórúkọ Jésù Kristi ọba tó pọ̀ nípa àti agbára ilẹ̀kùn ojú rere ó yá kó máa ṣí fún yín gbogbo ìṣẹ̀dá tó bá lo omi gẹ́gẹ́ bí àṣẹ tó fi pè mí àṣẹ tó fi rán mi níṣẹ́ ọba tó pọ̀ nípa àti agbára òun fi omi yẹ kú dànù lórí àwọn ènìyàn òun fi omi la ọ̀nà fún àwọn ènìyàn
lórúkọ Jésù kò sí ẹ̀dá tí ó bu omi sórí tí kò ní sàn wá sẹ́sẹ̀ lórúkọ Jésù gbogbo ibi tẹ́ ti gbé omi dání ilẹ̀kùn àánú àti ojú rere kó máa ṣí fún yín láti òní lọ ilẹ̀kùn àánú àti ojú rere kó máa ṣí fún ìdílé yín Olúwa Ọlọ́run alààyè gbogbo ìwọ tó wà lábẹ́ àìsàn mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run tó gbé omi dání ilẹ̀kùn ìwòsàn ilẹ̀kùn àánú ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí fún yín ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí fún yín ó yá kó bẹ̀rẹ̀ sí ṣí fún yín wò ìmọ́lẹ̀ tó tàn mo pa á láṣẹ lórúkọ Jésù bí mo ṣe gba àdúrà yìí mo lajú Ọlọ́run sì ìmọ́lẹ̀ náà sì tàn mo rí pé mo lajú mo rò pé bóyá ọmọ mi ló wọlé ìmọ́lẹ̀ náà sì tàn mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ìmọ́lẹ̀ tó tàn sí ayé rẹ lónìí gbogbo agbára tó bá lóun ó sọ ìmọ́lẹ̀ náà di òkùnkùn ó lórúkọ Jésù Kristi ọ̀run kó sọ wọ́n di àpótí ìtìsẹ̀ rẹ lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó ní ìmọ́lẹ̀ tó tàn fún ọ lónìí ní abẹ́ ohùn yìí òun ò ní jẹ́ kí ìmọ́lẹ̀ kó mú àánú dání òun ò ní jẹ́ kó mú ojú rere dání lórúkọ Jésù ilẹ̀ kó gbé wọn mì lórúkọ Jésù bí ilẹ̀ ṣe gbé Fáráò mì ilẹ̀ kó gbé wọn mì bí ilẹ̀ ṣe gbé Gòláyátì mì ilẹ̀ kó gbé wọn mì gbogbo ẹnikẹ́ni tó ní ò ní rí ojú rere àdúrà yìí gbà gbogbo ẹnikẹ́ni tó ní ò ní rí àánú àdúrà yìí gbà lórúkọ Jésù Ámánì gbẹ́ kòtò ìbànújẹ́ sílẹ̀ fún Mọ́dékáì ṣùgbọ́n ó jì sí fún rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó gbẹ́ kòtò ẹkún sílẹ̀ fún ọ ní ìtókù kọ́dún yìí parí lórúkọ Jésù kí wọ́n bẹ̀rẹ̀ sí fi ara wọn rúbọ lórúkọ Jésù kí wọ́n bẹ̀rẹ̀ sí fi ọmọ wọn rúbọ lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó ní ìtókù kọ́dún yìí parí ò ní rí àánú àti ojú rere gbà gbogbo ẹnikẹ́ni tó ń ro ibi sí ọ tó ń ro ikú sí ọ gbogbo ẹnikẹ́ni tó ń ro àìsàn sí ọ lórúkọ Jésù Kristi ilẹ̀ tó tẹ̀ tó rìn lórí ilẹ̀ kó bẹ̀rẹ̀ sí gbé mì ilẹ̀ kó bẹ̀rẹ̀ sí bínú sí wọn mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí bí ẹ ṣe ń lọ báyìí ó yẹ ẹ lọ gba àánú yín ilẹ̀kùn àánú yín kó máa ṣí ilẹ̀kùn ojú rere kó máa ṣí ilẹ̀kùn ògo kó máa ṣí ilẹ̀kùn ìrànlọ́wọ́ kó máa ṣí ní orúkọ Jésù olùgbàlà ilẹ̀kùn ojú rere kó máa ṣí ilẹ̀kùn àánú kó máa ṣí gbogbo ìwọ òbí tó wà lábẹ́ òhùn gbogbo ẹnikẹ́ni gbogbo ẹ̀mí tó ń jẹ ọmọ rẹ níyà lórúkọ Jésù ọ̀run fòpin sí lónìí gbogbo ẹ̀mí tó ní ọmọ yìí ò ní rógolò gbogbo ẹ̀mí tó ní ọmọ yìí ò ní rí ibùjókòó nílé ọkọ lórúkọ Jésù Kristi ilẹ̀ gbé wọn mì gbogbo ìwọ tó fẹ́ ṣègbéyàwó ọmọ mo pa á láṣẹ gbogbo àwọn ṣèbí àti àwọn ṣèbé àwọn àkekè èmi ò mẹni náà ó wà lábẹ́ ohùn yìí ó sì fẹ́ ṣègbéyàwó fọmọ àlíkàpá ilẹ̀ wo Ọlọ́run ní gbogbo àwọn àkekè àti àwọn paramọ́lẹ̀ tó ń bá rìnrìn àjò yìí mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run gbogbo kòtò ikú tí wọ́n gbẹ́ sílẹ̀ lórúkọ Jésù kí wọ́n jì sí fúnra wọn mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run kí wọ́n jì sí fúnra wọn mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè gbogbo àwọn àkekèé àwọn kìnìún àwọn paramọ́lẹ̀ àwọn ejò ayé tó rò pé ènìyàn ni wọ́n ṣùgbọ́n wọ́n daṣọ ènìyàn bóra ní ẹranko ni wọ́n lórúkọ Jésù Kristi bí ilẹ̀ ṣe lanu tó gbé Fáráò mì ilẹ̀ kó gbé wọn mì lórúkọ Jésù mo pàṣẹ ìpínyà sáàrin yín lórúkọ Jésù mo pàṣẹ ìpínyà sáàrin yín lórúkọ Jésù mo pàṣẹ ìpínyà sáàrin yín ìṣerere ọmọ yìí kò ní ṣojú wọn lórúkọ Jésù ìṣerere ọmọ yìí kò ní ṣojú wọn ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí ìṣerere ọmọ yìí kò ní ṣojú wọn ní orúkọ Jésù mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run orí ìdùbúlẹ̀ àìsàn ni wọ́n wà lọ́jọ́ náà lórúkọ Jésù orí ìdùbúlẹ̀ àìsàn ni wọ́n wà lọ́jọ́ náà lórúkọ Jésù orí ìdùbúlẹ̀ àìsàn ni wọ́n wà lọ́jọ́ náà ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín 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 lórúkọ Jésù hallelujah 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 ògo f'Olódùmarè ògo 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 fún Ọlọ́run ọba àwọn ọba ògo fún Ọlọ́run àánú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ atóbijù pé Olúwa o ṣé o ẹ̀mí mọ́ o ṣé o ọba àwọn ọba o ṣé o tó jẹ́ kí rí àánú tò nígbà Olúwa o ṣé o ẹ̀mí mọ́ o ṣé o Olúwa o ṣé o ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí gbéga kí Olúwa o ṣé ẹ̀mí mọ́ o ṣé àdúrà àánú ni tòní omi gbogbo ẹ̀yin tí ẹ gbé omi dání Ọlọ́run ní kí ẹ lò nínú omi yìí ẹ fi fọ ọwọ́ yín ẹ lè fi wẹ̀ ẹ fi fọ orí yín orí Ọlọ́run ní ká fi fọ orí wa ẹ lè mú lẹ́yìn tẹ́ bá fi orí yín ni kẹ́ ẹ kọ́kọ́ tí ẹ fi fọ̀ ná
ẹ kọ́kọ́ fi fọ orí yín, ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin ẹ make sure kó kan orí yín, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí tọlọ́run lórúkọ Jésù yóò dára fún wa o. Gbogbo ẹ̀yin tẹ́ gbé omi dání, àdúrà àánú ni every Wednesday aago 10 Nigeria time, every Wednesday ní aago 10 Nigeria time. Àdúrà àánú òní ọjọ́ Monday àti ọjọ́ Friday ní àdúrà ìtúsílẹ̀, àdúrà téèyàn fi ń jagun tó fi ń bọ́ lọ́wọ́ ogun. Ọjọ́ Monday àti ọjọ́ Friday ní aago 10 alẹ́ Nigeria time. Àdúrà àánú aago 10 àárọ̀ Nigeria time. Kí gbogbo wa wọ àkókò tó jẹ́ ní ọ̀dọ̀ wa lórúkọ Jésù, a ó sì rí àánú gbà. Àánú tẹ́ ti rí gbà lónìí kò ní bọ́ ọmọ yín lọ́wọ́. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run fi ìpìlẹ̀ lórí agbàdúrà kan ní ọjọ́ Monday, Ọlọ́run ní òun ó tú àṣírí ibi tí ogun ti ń jà àwọn ènìyàn. Gbogbo ẹ̀yin tẹ́ lálàá báyìí, ẹ̀yin náà kíyèsí, ẹ wo àlá tẹ́ lá. Ẹni ní tó òun sùn, òun ríra òun sa góòdì, òun wá rí i pé òun bínú sí àwọn kan, gbogbo ẹ̀ ó sì disappear. Dàbí sí pé ìwọ àwọn ìbùkún tó yẹ kó o máa rí ìbínú, ó jẹ́ oníbínú, ìbínú ló fi ń gba gbogbo ẹ̀ dànù. Ọlọ́run tú àṣírí gan, ó tú àṣírí fún àwọn ènìyàn. Ọmọbìnrin kan dádì, òun lẹ́yìn tó ń lo omi tán tó ń sùn, òun gbọ́ ohùn tí ohùn yẹn ń sọ fóun pé kò ní ṣeé ṣe, kò ní ṣeé ṣe, kò ní ṣeé ṣe. Tẹ́ ti rí Ọlọ́run tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. Ó ní mo sọ pé ẹ láàlá o, ẹ̀yin tẹ́ bá láàlá tẹ́ fẹ́ mọ ìtumọ̀ ẹ lè túmọ̀ ẹ̀ fúnra yín o. Ọlọ́run fún ẹ ó ní ẹ̀bùn tí Ọlọ́run fún oníkálukú. Ó dàbí ọmọkùnrin tó lóun láàlá pé ó ní kó máa ṣe báyìí, mo ní tán rẹ̀ jẹ ìtukùtù náà tó fún ọ, òun ló fi ọ sínú ogun o. Lẹ́yìn tó sì gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, òun náà rí pé ayé ẹ̀ yí padà. Lórúkọ Jésù ayé wa ó yí padà o, ayé wa ó yí padà o. Ẹ ó ra àánú gbà. Omi ẹ rí pé ẹ fi fọ orí wa. Gbogbo ẹ̀yin tẹ́ ọmọ yín wà lọ́dọ̀ yín, ẹ rí pé ẹ lò fún àwọn ọmọ yín náà. Lórúkọ Jésù àdúrà tẹ́ gbà, ire náà ti bá àwọn ọmọ yín níbi tí wọ́n wà o. Yóò dára fún yín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká pàdé ní ọjọ́ Friday ní aago 10 alẹ́ Nigeria time. Yóò jẹ́ aago 8 àárọ̀ Australia time. Yóò dára fún wa nítorí pé wọ́n ti change aago wa ní Australia. Ó fa wákàtí kan fún ọ, wákàtí tiwa níbí. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì rí àánú gbà o. Bí ẹ ṣe ń lọ báyìí, ẹ ò ní lọ lékú lọ́wọ́ o, ẹ ò ní lọ lé àrùn lọ́wọ́ o. Ààbò Ọlọ́run kó dájú lórí yín. Oore tẹ́ rí gbà, àánú tẹ́ rí gbà kò ní bọ́mọ yín lọ́wọ́ ní orúkọ Jésù. Ó ti rí bẹ́ẹ̀ o, ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín àmín lórúkọ Jésù. Hallelujah hallelujah hallelujah. Ògo f'Olódùmarè. Of your name, every
lajú afọ́jú jí òkú dìde èyí lẹ̀bẹ̀ wá. Ó dá mi lójú o pé wà rí àánú gbà. Jẹ́ kí àwọn ẹ̀rọ kí wọ́n kó fàyọ. Ó dá mi lójú o pé wà rí àánú gbà. Ó ní ìwọ yóò ṣàánú fún ẹni tí wọ́n yóò ṣàánú fún Olúwa. Ó dá mi lójú o pé wà rí àánú gbà. Àánú ìtúsílẹ̀ làwa ń tọrọ.